ti kún ẹ̀jẹ̀ ránṣẹ́ palábẹ́ òbódò bá ti kún ẹ̀jẹ̀ lọ́rẹ̀ epo mu wẹ̀ ọmọ anífowó ṣe Wàsíù Àyìndé lẹ́jà ránṣẹ́ sí tó bá ti di àǹkọ̀rin tó ta wọ́n yọ Àyìndé olórí ọmọọba tí gbogbo akílẹ̀ Ìjẹ̀bú ṣálẹ̀mí ń kí NTA Ìjẹ̀bú Òde lónìí máa kí ọmọ anífowó ṣe ojú tó rí pípọ́n iná tí ó fọ́ torí rẹ̀rẹ̀ òrùn tí ó wò ràkọ̀ràkọ̀ ó ti di dandan kó rí yindiyindi bí idẹ máyégún ti gbogbo ilẹ̀ Yorùbá NTA Ìjẹ̀bú Òde lónìí kí n máa kí ẹ kú oríire olórí ọmọọba Ìjẹ̀bú Wàsíù Àyìndé màṣá ọmọgbọ́láwọ̀ rẹ̀ tọ́pẹ́ ọkọ̀ Emmanuel arọ́pò màṣá oyè àmọ́rí olórí ọmọọba Ìjẹ̀bú òní ṣíṣe olú ọmọ of Lagos King Wàsíù Àyìndé màṣá ti wà ní ìlétẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọmọ ojúṣagbọ́lá ogójì rè ìwọ ń pa ìwọ náà ó ti móye yìí jẹ́ ẹ̀mí rẹ̀ á lò ó máa ṣàmì àdúrà September 26 ni ẹ̀yin ènìyàn wa ẹ bá mi wò nínú kàlẹ́ndà ọjọ́ Tuesday ló bọ́ sí ọjọ́ tí wọ́n já ìwé oyè lé King Wàsíù Àyìndé lórí mà ní bàbá àwọn ọgbà gbá gbátẹ̀wọlẹ̀ Àwùjalẹ̀ tí gbogbo Ìjẹ̀bú pátápátá Dr. Síkírù Adétọ̀nà ni yóò jáwé oyè lé Wàsíù Àyìndé lórí gẹ́gẹ́ bí olórí ọmọọba gbogbo akílẹ̀ Ìjẹ̀bú káfàtà wọ́n kì í ọmọ anífowóṣe ọmọ ojúṣagbọ́lá ogójì ń pẹ̀lẹ̀ ọmọ olódù léṣẹ̀ṣẹ̀ mo kí ẹ kóríire ta ló máa mọ̀rọ̀ nílé ojúṣagbọ́lá afẹ́niorò máa mú ẹ̀rí nǹkan ọmọ orò dúnàmúnàmù nígbàlẹ̀ irọ́ ni kò ṣe mú irọ́ ńlá ni kò ṣe pa igi jẹ́gẹ́dẹ́ ṣe bí wọ́n ṣálàmọ́ òkóbì ìfọ́síkà ọmọ òkóbì ìfọ́síkà àkọ́fẹ́nu rẹ̀ ẹ̀wúre ọmọ àlìmọ́tù ṣàdíyà ìran bàbá yín ní náwó dọ́là kóyìnbó tó dé òyìnbó ń wá dé tọ́ dọ́là ń pọ̀ sí ọmọ bá ń rìn ní ilẹ̀ ń mì tìtìtì Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè ni wà September 26 ni gbogbo ẹ̀yin èèyàn ẹjẹ́ ẹ̀túyáyá ká ẹ̀túyáyá àkájọ yẹ Wàsíù Àyìndé sí gẹ́gẹ́ bí olórí ọmọọba akílẹ̀ Ìjẹ̀bú. Ìdòwú iye sálẹ̀mí kúkú ń jẹ́ NTA Ìjẹ̀bú Òde ló rán mi níṣẹ́ èyí.